mo kí bàbá wa ọba Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, ọba Gandhi, ọba Aláoyè Orúmọgẹ̀gẹ̀ kẹta, kábíyèsí o, kádé ọpẹ́ lórí o. Ẹ dákun lórúkọ Sheikh Dr. Yunus Soliat Ayélára, Chief Imam Ògbómọ̀ṣọ́, tọ́lọ́run jẹ́ wọn ó lò pẹ́. Mo fẹ́ tọrọ àforíjì lórí gbogbo nǹkan tí mo sọ tó dàbí àbùkù sí bàbá ọba. Ẹ dákun gẹ́gẹ́ bí ọmọ ojúlówó ọmọ Yorùbá tó màsà àti ṣe, wọn ò tó ọba bú o. Ẹ dákun ẹ foríjì mi o. Gbogbo tí mo bá sọ nípa ọba tí ò dá, mo gbá gan ni. Ẹ dákun lẹ́yìn tí mo fi lóhùn, ẹ dákun bàbá mi, ẹ má bínú. Ṣùgbọ́n àwọn ìdìbò kábíyèsí o, ṣùgbọ́n lọ́ba níkà pàkó yìí talẹ̀talẹ̀ ọ̀talẹ̀ rídì ọ̀talẹ̀ ẹbí ẹni tí ń fọ̀ ju rìsíìtì Kàrímọ̀ tẹ́ni ẹ̀mú gangan ní ẹbí Ayélára, ọmọ ìyá ń dọ̀kunu ọmọ ìyá dọ̀kunu àti kílókò lè náà sí fàtàbí kílókò rẹ̀ ní ẹbí Ayélára. Gbogbo ẹ̀yin tẹ́ ń da ẹbí Ayélára rú àti ṣùgbọ́n orí lọ́ba níkà tí ń tọwọ́ bọ ọ̀rọ̀ lọ́rọ̀ mọ́ bá yín dé mọ́, àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ẹ ti gbọ́, àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Mo tọrọ àforíjì lọ́wọ́ ọba o, ṣùgbọ́n yìí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Ó dàbọ̀.